Tinubu kínní yìí ò dáa, ẹ má ṣe é mọ́ o. Ìjọba Tinubu fúnra wọn gbọ́dọ̀ ti rí i dáadáa báyìí pé àṣìṣe ńlá làwọn ṣe láti sọ jáde sétí ayé gbogbo pé àwọn ní àjọsọ, àjọṣepọ̀ àti àdéhùn pẹ̀lú àwọn afẹ̀míṣòfò kí àwọn tó rí àwọn ọmọléèwé tí wọ́n jí kó ní ìpínlẹ̀ Kebbi gbà padà. Lóòótọ́ ni wọ́n padà sọ pé àwọn kò sanwó fún àwọn afẹ̀míṣòfò yìí. Àwọn náà ti gbọ́dọ̀ mọ̀ pé kò sí ẹ̀dá Ọlọ́run kan ní Nàìjíríà yìí tó gbà wọ́n gbọ́. Kódà àwọn tí wọ́n jọ ń ṣèjọba pàápàá kò gbà wọ́n gbọ́ rárá. Ìdí ni pé nígbà tí fúnra wọn ti lè fẹnu ara wọn sọ pé àwọn jọ jókòó àjọsọ, àwọn jọ dúnàádúrà, kò tún sí ohun tí aráàlú ń fẹ́ gbọ́ jù bẹ́ẹ̀ lọ láti mọ̀ pé apá àwọn sọ́jà wa àtijọba wa kò ká àwọn afẹ̀míṣòfò yìí. Kàkà bẹ́ẹ̀ wọ́n ń bẹ̀ wọ́n ni. Àwọn ọ̀gá sọ́jà kan ti wà. Àwọn èèyàn ìjọba kan náà ti sọ pé àwọn mọ ibi táwọn afẹ̀míṣòfò wà. Àmọ́ àwọn ò lè lọ síbẹ̀ láti yìnbọn kọlù wọ́n ni. Bẹ́ẹ̀ làwọn ò lè sọ bọ́ǹbù lù wọ́n láti òkè torí inú aginjù ni wọ́n wà. Àwọn àlàyé wọ̀nyí kò bá etí mu o. Kódà ó ń rùn létí. Bíjọba Nàìjíríà bá mọ ibi tí àwọn afẹ̀míṣòfò wà, tó bá jẹ́ kàkà kí wọ́n mú wọn, wọ́n ń bá wọn ṣèpàdé ni. Wọ́n ti gbé gbogbo ọmọ Nàìjíríà lé afẹ̀míṣòfò lọ́wọ́ nìyẹn. Èyí tó túmọ̀ sí pé kódà kí wọ́n máa kó àwọn èèyàn lọ lójú àwọn agbófinró tiwa, wọn yóò máa wò wọ́n níran ni. Tàbí ta ló mọ irú àdéhùn tó wà láàrin ìjọba Nàìjíríà àti àwọn afẹ̀míṣòfò yìí tí wọ́n fi láyà tó bẹ́ẹ̀ láti máa bá ìjọba ṣèpàdé tí wọn kò sá fún wọn nígbà tí wọ́n mọ̀ pé apá ìjọba kan kò ká àwọn. Gẹ́gẹ́ bí aṣòfin Maidoki ti ṣe sọ ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lọ́sẹ̀ tó kọjá, ó yẹ kíjọba Tinubu mọ èyí tó bá fẹ́ ṣe. Tó bá jẹ́ wọ́n ń fẹ́ máa sanwó fáwọn afẹ̀míṣòfò ni kí wọ́n mọ̀, kí wọ́n sì sọ fún gbogbo aráàlú gbọ́. Tó bá sì jẹ́ pé wọ́n fẹ́ bá wọn jagun ni kí wọ́n mọ̀, kí wọ́n sì sọ fáwọn èèyàn gbogbo. Ṣùgbọ́n ohun tó ti hàn gbangba báyìí tó sì hàn síjọba Tinubu yìí náà ni pé fífún àwọn afẹ̀míṣòfò lówó, bíbá wọn ṣàdéhùn, jíjókòó pẹ̀lú wọn kò lóore kan tí yóò ṣe fún Nàìjíríà o. Torí kò ní jẹ́ kí ìfẹ̀míṣòfò yìí parí, yóò túbọ̀ máa gbilẹ̀ sí ni. Eléyìí yẹ kó yé ìjọba Tinubu dáadáa. Ṣebí ní ọ̀sẹ̀ tó kọjá yìí ni wọ́n ní àwọn jọ ṣe dúnàádúrà pẹ̀lú àwọn afẹ̀míṣòfò tí wọ́n sì fi àwọn ọmọléèwé tí wọ́n jí sílẹ̀. Bẹ́ẹ̀ ni ìjọba ilẹ̀ Kwara àtijọba àpapọ̀ náà tún jọ ṣe dúnàádúrà tí wọ́n sì fi àwọn tí wọ́n jí ní eruku sílẹ̀. Àmọ́ ṣebí lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni àwọn ajínigbé àti jàǹdùkú yìí ti tún ya kún ìgboro. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni, kódà ní eruku wọ́n ti tún jí àwọn èèyàn gbé níbẹ̀. Ní Borno wọ́n ti tún jí àwọn èèyàn gbé níbẹ̀. Wọ́n sì lọ sí ìlú Bayagan níbi tí wọ́n ti jí odidi ọba ìlú náà, Òjìbàrà Bayagan, ọba Kamilu Salami gbé lọ. Kì í ṣe pé wọ́n gbé ọba náà nìkan, àwọn tí wọ́n jí gbé béèrè fún mílíọ̀nù náírà lọ́nà àádọ́jọ, 150 million naira. Mélòó lèèyàn ti ẹ̀fẹ́ ka? Ní Èjìbà ní Kogi, àwọn afẹ̀míṣòfò yìí ya wọ ṣọ́ọ̀ṣì kérúbù tó wà níbẹ̀ láàárọ̀ ọjọ́ àìkú Sunday náà yìí. Wọ́n jí pásítọ̀, wọ́n jí ìyàwó ẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀jọ́ wọn tí wọ́n jọ ń jọ́sìn. Wọ́n sì kó wọn wọnú igbó lọ. Wọn ò tí ì rí wọn o. Lọ́sẹ̀ yìí nìkan náà o, lọ́jọ́ àbámẹ́ta Sátidé, ó lé ní 30 èèyàn tí wọ́n jí kó lọ ní abúlé Tàchó ní Wúrúnò ní ìpínlẹ̀ Sokoto. Ìgbéyàwó ni wọ́n ń ṣe o. Ńlá àwọn ẹrúkú yìí bá débẹ̀. Wọ́n kọ́ jí ìyàwó àti ọkọ ẹ̀ gbé àti àwọn ọ̀rẹ́ wọn pẹ̀lú àwọn tí wọ́n wá bá wọn ṣe ayẹyẹ ìgbéyàwó pẹ̀lú àwọn bàbá àti ìyá ìyàwó fúnra wọn. Wọ́n gbá gbogbo wọn lọ fééféé ni. Nígbà tí wọ́n ti dé tí wọ́n ti da ìbọn bolẹ̀ báyìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n wà níbi ayẹyẹ náà ni wọ́n kó lọ. Ọkùnrin kan tó fẹ́ ṣe àyà gbangba tó bọ́ síwájú nítorí pé wọ́n ń gbéyàwó ẹ̀ lọ kíá ni wọ́n ti yìnbọn fún un. Ní Àbújá fúnra ẹ̀, àwọn tí wọ́n ń ṣèdárò ẹni wọn tó kú tí wọ́n ń palẹ̀ ìsìnkú mọ́, 7 nínú wọn ni wọ́n jí gbé ní Gidambi Jimmy lágbègbè Buhari. Ní ìpínlẹ̀ Niger ni wọ́n ti jí àwọn àgbẹ̀ 24 tí wọ́n ń ṣiṣẹ́ lóko wọn ní abúlé Pàláìtà lágbègbè Ṣìrórò. Àwọn aláboyún wà nínú àwọn tí wọ́n jí gbé lọ yìí o. Bẹ́ẹ̀ títí bí a ṣe ń wí, àwọn 303 ọmọléèwé St. Mary Catholic School tí wọ́n gbé lọ, wọn ò tí ì rí wọn gbà jáde o. Ní àkàtúnkà,
àwọn tí wọ́n jí gbé lẹ́yìn tí àwọn ìjọba Tinubu bẹ̀rẹ̀ ìfikùnlukùn pẹ̀lú àwọn ajínigbé yìí àti àwọn afẹ̀míṣòfò wọ́n ti súnmọ́ 500 àwọn èèyàn. Ó sì dájú pé pẹ̀lú ètò tó jọ pé ìjọba bẹ̀rẹ̀ yìí, nítorí owó táwọn ẹni bíi yóò rí gbà ni wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé bẹ́ẹ̀, kíjọba lè pè wọ́n kó sì máa fún wọn lówó ni. Aburu tó wà nídìí ọ̀rọ̀ yìí àti ètò táwọn Tinubu láwọn ń ṣe nìyẹn. Àwọn èèyàn náà kò gbọ́ èdè kankan ju kí wọ́n pààyàn káwọn èèyàn sì pa àwọn náà lọ. Bí ẹnìkan bá ń sọ pé àwọn yóò kówó fún wọn, àwọn yóò bá wọn ṣèpàdé, àwọn yóò dá wọn jókòó sídìí àjọsọ, tọ̀hún ń fàkókò ara ẹ̀ ṣòfò ní o. Bẹ́ẹ̀ ló sì ń fẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà wéwu torí àwọn èèyàn náà kò ní yé ṣiṣẹ́ ibi tí wọ́n ń ṣe yìí. Tàbí ìjọba Nàìjíríà ti ṣetán ni, wọ́n ti ṣetán tó fẹ́ fún àwọn afẹ̀míṣòfò yìí nínú igbó tí wọn yóò sọ di ìlú tí wọn yóò máa gbé ni. Àbí ṣé ìjọba Nàìjíríà fẹ́ ya ìlú kan sọ́tọ̀ fáwọn afẹ̀míṣòfò ni? Àbí wọ́n ń tan ara wọn jẹ pé àwọn èèyàn náà yóò finú fídọ̀ kúrò níbi tí wọ́n wà yẹn tó bá yá wọn fúnra wọn? Ó yẹ kí àwọn náà mọ̀ pé ìyẹn ò ní ṣeé ṣe. Àwọn Buhari ni wọ́n ti dá pálapàla yìí sílẹ̀ o, pẹ̀lú àwọn olóṣèlú ilẹ̀ Haúsá. Ní ayé Jonathan, àwọn òṣèlú ilẹ̀ Haúsá yìí ni wọ́n ń kó gìrìgìrì bá Jonathan, tí wọ́n ń sọ fún un pé ohun tí Yar'Adua ṣe fáwọn ará Niger Delta tó fáwọn agbébọn ibẹ̀ lówó àti iṣẹ́, nǹkan tí kò ṣe fáwọn Boko Haram náà nìyẹn. Gbogbo àwọn ọlọ́gbọ́n ni wọ́n kọ ètò táwọn aṣáájú Haúsá yìí ń sọ nígbà náà o, torí ọ̀rọ̀ àwọn ọmọ Niger Delta yàtọ̀ pátá sí tàwọn Boko Haram. Niger Delta làwọn Nàìjíríà ti ń wá epo bẹntiróòlù tí wọ́n ń ta, ohun tó sì ń mú owó tó pọ̀ jù lọ fún Nàìjíríà wá nìyẹn. Àmọ́ ìjọba kò tọ́jú agbègbè náà, ìyà tó sì ń jẹ àwọn èèyàn ibẹ̀ kò ṣeé fẹnu sọ, nítorí wọn kò lè dáko. Kẹ́míkà tí wọ́n fi ń wa epo yìí ti bà gbogbo ilẹ̀ ibẹ̀ jẹ́. Iṣẹ́ ẹja pípa tí ì bá rọrùn fún wọn, kẹ́míkà àwọn elépo yìí ti pa gbogbo ẹja inú omi. Kí wá làwọn fẹ́ máa jẹ? Ohun tó mú káwọn kan dìde bí ajìjàgbara ní Niger Delta rèé, tí wọ́n sì ń ba àwọn ọ̀pá epo jẹ́, tí wọ́n ní àfi kíjọba ṣe ẹ̀tọ́, bí bẹ́ẹ̀ kọ́ àwọn ò ní sinmi o, pé àfi kí wọ́n ṣe nǹkan fún wọn lágbègbè náà táwọn èèyàn ibẹ̀ yóò máa jẹ. Ohun tó dìjà nìyẹn. Nígbà tíjọba Umaru Yar'Adua, ẹni tó ṣe olórí Nàìjíríà lẹ́yìn Ọbásanjọ́ wá dé, tí wọ́n ń wá ojútùú sí ọ̀rọ̀ náà, wọ́n ní kí wọ́n fún àwọn ajìjàgbara náà ní ìdáríjì tí wọ́n ń pè ní amnesty, kí wọ́n sì sanwó fún wọn láti tún agbègbè náà ṣe, kí wọ́n sì wá iṣẹ́ tí wọn yóò máa ṣe fún wọn. Ohun tí àwọn àgbààgbà ilẹ̀ Haúsá wá ń fi wé tàwọn ọmọ Boko Haram rèé o, tí àwọn bíi Ahmad Gumi sì ń sọ pé àwọn afẹ̀míṣòfò yìí náà ó ní nǹkan tó ń bí wọn nínú. Gumi ti ń sọ tipá pé kí ìjọba pè wọ́n kó bá wọn sọ̀rọ̀, tí wọ́n bá ti bá wọn sọ̀rọ̀ tí wọ́n sì fún wọn lówó àti nǹkan tí wọ́n bá béèrè, kò ní sí ìfẹ̀míṣòfò kankan mọ́ nílẹ̀ wa. Nígbà tí Jonathan fi ń ṣèjọba yẹn, ohun tí Muhammadu Buhari náà ń sọ nìyẹn o, ohun tí Nasiru El-Rufai náà ń sọ nìyẹn o, kódà Tinubu wa náà ń sọ bẹ́ẹ̀, pé kí ìjọba fún àwọn Boko Haram lóhun tí wọ́n bá ń fẹ́, kí wọ́n yé jí àwọn èèyàn gbé lọ. Ṣé èèyàn kò lè kọ́ ọlọ́mọ márùn-ún pé báwo ni yóò ṣe tọ́jú ìkẹfà tó ṣẹ̀ṣẹ̀ bí? Ohun tí Buhari ń sọ yẹn gan-an ló ṣe nígbà tó gbàjọba. Nígbà tí Buhari gbàjọba, ohun tí àwọn olórí ogun ìgbà náà pẹ̀lú ẹ̀ kọ́kọ́ ṣe ni pé wọ́n ní kí àwọn wá ọ̀nà bí àwọn yóò ṣe máa gba àwọn tí wọ́n bá ti sọ pé àwọn sọ̀rẹ́ńdà nínú àwọn ọmọ Boko Haram sílẹ̀, kí àwọn sì máa dáríjì wọ́n, kí àwọn sì máa kọ́ wọn lẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ ló jẹ́ ní ọjọ́ 7 oṣù kẹrin ọdún 2016, Buhari àti àwọn ológun dá ẹ̀ka kan sílẹ̀ tí wọ́n ń pè ní Operation Safe Corridor. Gbogbo àwọn ọmọ apààyàn Boko Haram tí wọ́n bá ti lè jáde pé àwọn sọ̀rẹ́ńdà báyìí, níbẹ̀ ni wọ́n ń gbà wọ́n sílẹ̀, tí wọn yóò láwọn ń kọ́ wọn lẹ́kọ̀ọ́, tí wọn yóò sì ní àwọn ti wá iṣẹ́ fún wọn. Láàárín ọdún 2016 yẹn sí 2022, ó lé ní 5,000 àwọn ọmọ Boko Haram àti ISWAP tí àwọn ìjọba Buhari ní àwọn ti dá sílẹ̀, àwọn ti kọ́ wọn lẹ́kọ̀ọ́, àwọn sì ti gba ìwàkiwà sílẹ̀ lọ́wọ́ wọn, àwọn sì ti dá wọn padà sáwùjọ pé kí wọ́n máa gbé pẹ̀lú àwọn aráàlú. Àsìkò yìí làwọn kan bẹ̀rẹ̀ sí wá ọ̀nà wọ inú iṣẹ́ ológun Nàìjíríà nínú wọn. Àwọn tí wọ́n faramọ́ kinní náà níbẹ̀rẹ̀ ní Buhari fúnra ẹ̀. Bàbá Gana Zulum tí ń ṣe gómìnà Borno báyìí, Kashim Shettima tó ń ṣe igbákejì ààrẹ wa báyìí, àti Bello Matawalle tó ń ṣe mínísítà abẹ́lé fún ètò ààbò ilẹ̀ wa lọ́wọ́lọ́wọ́. Àwọn yìí ní ohun tó dáa ní ìjọba ṣe.
àmọ́ àwọn aṣòfin bíi Aliu Dume bínú, ó lóun ò faramọ́ rárá. Ó ní èèyàn fi ìbọn àti bọ́ǹbù pààyàn rẹpẹtẹ, ó bẹ́ àwọn èèyàn lórí, ẹ wá ní ẹ ti dáríjì, ẹ wá kọ́ ọ níṣẹ́, ẹ ń fún un lówó. Ohun tí ẹ ń sọ fáwọn aráàlú ni pé ó sàn fún àwọn gan láti lọ darapọ̀ mọ́ Boko Haram. Bí ọ̀rọ̀ bá sì fẹ́ yíwọ́ fún wọn kí wọ́n ní àwọn ti ronú pìwàdà nígbà tí wọ́n bá ti mọ̀ pé àlàáfíà làwọn yóò lọ láì ní jìyà kankan. Ṣéhù Borno ìgbà náà pàápàá sọ̀rọ̀. Abubakar Elkanem ó ní irú ètò bẹ́ẹ̀ yẹn kò dáa, pé ìwà burúkú táwọn èèyàn náà hù ti pọ̀ ju kí ìjọba dá wọn sílẹ̀ pé kí wọ́n máa lọ lọ́fẹ̀ẹ́ lófò lọ. Ó ní sí àwọn èèyàn tí wọ́n ti pa odidi ìlú run yìí náà ni wọn yóò dá padà sí àárín ìlú. Àwọn tí wọ́n pa ń kọ́, àwọn ẹbí wọn ń kọ́. Bẹ́ẹ̀ ni kò sì pẹ́ kò jìnnà o tí àwọn tí wọ́n faramọ́ kínní náà fi bẹ̀rẹ̀ sí kábàámọ̀. Bello Matawalle tó dáríjì àwọn kan ní ìpínlẹ̀ Zamfara níbi tóun ti ń ṣe gómìnà ló kọ́kọ́ pariwo pé àwọn tí òun dáríjì ti sá lọ o. Bẹ́ẹ̀ ni bàbá Gana Zulum ní àwọn afẹ̀míṣòfò yẹn tan àwọn ni, nítorí kínní náà kò ṣiṣẹ́ rárá. Àwọn tí wọ́n ní àwọn sọ̀rẹ́ńdà ti tún padà sínú igbó. Ṣùgbọ́n àwọn tí wọ́n gbọ̀nà ẹ̀yìn wọ iṣẹ́ ológun ti wà níbẹ̀ tí wọ́n ń ṣe amí fáwọn èèyàn wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwọn sọ́jà sì ní àwọn ti tírèènì wọ́n ti padà sínú igbó. Ohun tó jẹ́ kí ohun gbogbo dàrú wà rèé. Látìgbà náà ni apá àwọn sọ́jà wa kò sì ti ká àwọn Boko Haram àti afẹ̀míṣòfò tó wá darapọ̀ mọ́ wọn yìí mọ́, nítorí gbogbo àṣírí àwọn sọ́jà wa pátá ni wọ́n ti mọ̀. Ohun tí wọ́n sì ṣe ń rí àwọn sọ́jà wa pa rèé, tí wọ́n sì di afẹ̀míṣòfò tí apá kò ká mọ́. Nítorí ẹ̀ làwọn Tinubu kò ṣe tún gbọ́dọ̀ dábàá irú eléyìí rárá o, pé kí wọ́n máa sanwó fáfẹ̀míṣòfò tàbí kí wọ́n máa bá wọn fi kùn lókun. Aburú ni yóò gbẹ̀yìn ẹ̀ fún wọn àti fáwọn ọmọ Nàìjíríà pàápàá. Kò sí ohun tó lè gba Nàìjíríà sílẹ̀ ju kí ìjọba Tinubu kojú àwọn afẹ̀míṣòfò yìí lọ, tìbọn ti bọ́ǹbù kí wọ́n sì lé wọn. Eléyìí ò ṣeé ṣe bí irinṣẹ́ ìjagun ńlá kò bá sí lọ́wọ́ àwọn ọmọ ogun tiwa o. Owó tíjọba sì gbọ́dọ̀ ná nìyẹn. Ẹ kó irinṣẹ́ gidi fáwọn sọ́jà wa. Eléyìí ò ní ṣeé ṣe bí agbẹ̀yìnbẹbọjẹ́ bá wà nínú àwọn ológun wa. Ìjọba Tinubu gbọ́dọ̀ béèrè fún ìwé gbogbo àwọn tí wọ́n gbà sí sọ́jà láti 2016 yìí, kí wọ́n yọ gbogbo àwọn tí wọ́n bá ti ipasẹ̀ Boko Haram tàbí ìdáríjì awúrúju kankan wọ inú iṣẹ́ ológun kúrò, kí wọ́n wá iṣẹ́ míì fún wọn. Bí àwọn náà bá sì rí pé apá àwọn kò ká ọ̀rọ̀ náà mọ́, kò sí ohun tó burú tí wọ́n bá béèrè ìrànlọ́wọ́ láti ìta o. Gbogbo eléyìí tí àwọn Tinubu bá lè ṣe yóò so èso rere láìpẹ́ rárá ni. Ẹ má jẹ́ ká bẹ̀rẹ̀ sí í gúnyán, ká máa ro ẹ̀fọ́ pẹ̀lú ẹran adìyẹ, ká ní à ń gbé fún ọ̀tá wa jẹ, kí wọ́n jẹun tán kí wọ́n tún fọtí lé. Tí wọ́n bá yó tán, àwọn ọmọ wa ni wọn yóò fi agbára tó bá wà nínú wọn pa o. Ẹ jẹ́ ká kojú àwọn ọ̀tá wọ̀nyí. Ẹ lé gbogbo àwọn ọmọ Boko Haram kúrò nínú iṣẹ́ sọ́jà. Ẹ béèrè ìrànlọ́wọ́ níbi tí ẹ bá ti nílò ẹ̀, ohun gbogbo yóò sì yọrí sí rere. Àmọ́ ẹ má kówó fáwọn afẹ̀míṣòfò, ẹ má bá wọn jókòó mọ́, ẹ jìnnà sí wọn pátápátá. Ká jìnnà sí ejò tá a bẹ́ lórí, ikú tí ó pa ni à jìnnà sí ni. Èyí tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí o, lágbára Ọlọ́run ni Nàìjíríà yóò borí wọn. Ọláyíwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí tó sì ń ṣe àkọsílẹ̀ fún Bùdó Àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.